ṣé o fẹ́ sọ pé o mọ̀ pé mò ń pè ẹ́ ni mo sáré lọ bá wọn èmi ní sà the first thing tí máa kọ́kọ́ rí ni pé wọ́n kàn wọ́n gba ìtì mi ó ṣe bẹ̀rẹ̀ sí mi lù ní dráìvà kúkúrú báyìí ìyẹn náà ń lù mí lúkò sí ẹ̀ ìyẹn náà ń lù mí. Ojo Awogbemi máyégún akéwì Oòduà mo tún dé bí mo ti ń dé. ọ̀káàbọ̀. Aforin kìlọ̀ fọ́mọ alágídí. Afagada ọ̀rọ̀ bẹ́ni lórí fìyókù ara di ni ebìtì àlàpàtì wó pa ṣe bí mọ́lẹ̀mọ́lẹ̀. àkàndá lóore. Mo dúpẹ́ gbogbo ọmọ Nàìjíríà ẹ ṣé o. Lórí orin ewì tí mo ké níje lò ó tí mo fi pariwo tí mo ké gbàjarè sétí ọmọ aráyé nípa tọba olórílẹ̀ torílẹ̀ Ifọ̀ nípínlẹ̀ Ògùn tọgbà bàbá létí lóríta mẹ́ta. Ìjọba ìpínlẹ̀ Ògùn gómìnà Dàpọ̀ Abíọ́dún ẹ kú iṣẹ́ o lórí akitiyan ìgbésẹ̀. ó ṣáná ṣe. Àmọ́ ó kù nìbọn ró o. Gbogbo ọmọ Nàìjíríà wọ́n ní kẹ́ yọ ọba nípò ọba kó mọ́ ọ lọ ni. Ìdádúró oṣù mẹ́fà tẹ́ ẹ fọ́ba Sẹ̀mí Ògúnjọbí wọ́n ní yan ò tó jìyà. Ìdí abá ni pé ẹgbìnrin ọ̀tẹ̀ lọ́rọ̀ bá Abdulsemi Ògúnjọbí tó ń pera rẹ̀ lọ́ba tí ọ̀ṣẹ̀ṣẹ̀ ọba. Kò sí bá a ṣe lè ṣe bòlò kó mọ̀rùn gbẹ́ bá a gun ata lódó tá a lo ata lọ́lọ́ títa lata ọmọ ata kì í pàwàdà. Wọ́n ló ti pẹ́ tọ́ba lórílẹ̀ tilé Ifọ̀ tí ń dààmú aráàlú takọtabo tí ò jẹ́ kí wọ́n rí mú mí. Wọ́n ní ohun tí ń fojú wọn rí nífọ̀ wà láìtàlà yọkọ sísọ. Wọ́n ló ti gbá àfáà létí rí ó ti kẹ́gbà bo pásítọ̀ láìṣẹ̀. àsìkò rẹ̀ ló tó. Wọ́n ní bó ti ń gbalé lọ́wọ́ onílé ní ń gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀ lágídí. Ẹni tó bá kọ̀ tí ò ṣe tọba ó ti kẹ́ran. Ara àpẹẹrẹ ìṣẹ̀lẹ̀ ni bó ṣe gbá bàbá olóyè létí ní pópó. Wọ́n ní bó ti ń ṣe ni ìwà àgbèrò ní hù. Gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n ló ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ téèyàn kankan ò tó mí. Wọ́n láwọn olóyè ọba gan wọn lọ́wọ́ sí i. Ṣé bólóyè Olúkòsì olórílẹ̀ torílẹ̀ Ifọ̀ ọ̀hún lọ́gbà baba létí kọ́ba ó tó sí fìlà lórí ẹ̀. irú àwọn lọ́ra àwọn ìṣe. Ṣé bá a tiẹ̀ gbọ́ pé ṣé ọlọ́pàá lọ́ba ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó wá jọba? Kí ló wá dé tọ́ba ọmọ fi ìlú tó fi wá ń tẹ̀lẹ̀ lódì òdì tí rúfin? Ọwọ́ ayé mi Ojo Awogbemi ọwọ́ ayé mi pé ní agbójú okùnlé ọ̀jẹ̀ ni agba ẹni a rò pé yóò lè tòlú ọwọ́ adẹni tí ń kiri làásìgbò. ó ṣe. Bàbá wa Fẹ́mi Fálànà ẹ kú iṣẹ́ o. Ẹ ti dìde pé ó gbèjà bàbá tó bá Ifọ̀ gbẹ́kúnlẹ̀ ní pópó. Ẹ ṣeun fún ìdìde. Ìdájọ́ òdodo la fẹ́ gbọ́ nílé lóko. Kí gbogbo agbéraga ẹ̀dá kí wọ́n padà wá gbà wọ́n lọ nìkan lọ́ba tóbi jù tẹ́nìkan kan ò lè rọ̀ lóyè. Ẹ lọ béèrè ọba tó lu olórí lọ́jọ́ ọba nípínlẹ̀ Ondo níjọ́sí láyé Olúṣẹ́gun Mímíkò lọ́dún tó jẹ gómìnà ìpínlẹ̀ Ondo gẹ́lẹ́ tí ó gbọ́ wọ́n yọ ọba òun kúrò nípò ọba ni tó fi lọ. Ọba ò padà sórí ìtẹ́ mọ́ ọba lọ bẹ́ẹ̀ ó dìgbà. Gbogbo ẹ̀yin oníṣègùn ẹ̀yin babaláwo tí wọ́n ní ẹ lọ ṣètùtù ẹ̀bẹ̀ fọ́ba tí ń borí ìtẹ́ jẹ́. Torí mo gbọ́ tí wọ́n ní ẹ ti lọ wúre kọ́bọ̀ lè bọ́ nínú ewu. Ẹ jọ̀ọ́ o níbo lẹwà ní gbogbo àsìkò tọ́ba ń hùwà ìbàjẹ́ dẹ́ẹ̀dẹ́kun ọba. Mo rò pé kó tó dásìkò yìí ó yẹ ká ẹ ti lọ dábọ̀ ọ̀rọ̀ kéwu ṣiṣẹ́ òun èdì kọ́fọba lọ́rùn ńlẹ̀. Ìgbà tó bá Sẹ̀míù tẹ̀sẹ̀ torí ẹ̀ ń ṣètùtù yìí o dọ́gbẹ́ tí ọmọ ọba Ọlábùlọ nígbà kan ìjọ́sí kí ti bàbá àgbàlagbà yìí tó wáyé. Ìgbésẹ̀ wo lẹ gbé? Kí ni tẹ́ ẹ ṣe nígbà yẹn ẹ wí fún wa. Ṣé bí kábíyèsí Olú Ifọ̀ ti fọ̀ àgbà nínú àwọn ọba Ifọ̀ pátápátá ìyẹn ọba Samuel Àtàndá Ayéròhùn Kínní ló bá wọn parí ìjà nígbà náà. Tó bá wá jẹ́ pé nítorí ọ̀rọ̀ yìí lẹ ṣe ń dábọ́ tẹ́ ẹ ṣe ń ṣètùtù ètùtù tẹ́ ẹ ṣe òní gbà. Àwọn ẹbọ tẹ́ ẹ gbé òní rú. Àdàbí kápọ́bà ọ̀dààmú àwọn ẹni ẹlẹ́ni lẹ́bọ tẹ́ ẹ gbé lè gbà téwu iná òsì nígbà wòdì. Ká tètè yá a gbọ́ sétí o. Chief Ààrẹ Ọlá Abraham ikú ò gbọdọ̀ pa o. Àtọmọ àtayá rẹ̀ a ti gbé wọn kọ́ yín lọ́rùn ẹni jàǹdùkú ti ń jíṣẹ́ fọ́ba. Ẹ jẹ́ yá a wí fún Olúkòsì
olóyè tó gbá baba létí pé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe baba torí ẹ ti ní bàbá kú ẹ sìnkú rẹ̀ ẹnìkankan ò ní mọ̀. ẹ̀mí ọ̀nìyàn jọ ń lójú. mo gbé ìpè lóríṣiríṣi wọ́n gbá mi láago àwọn aráàlú ṣàlàyé fún mi ohun tójú wọn rí lọ́wọ́ baálẹ̀ àtàwọn ọba kan tí ń borí ìtẹ́jẹ́ níbẹ̀jú lẹ́kí lẹ́kọ̀ọ́ wọn lọ́ba kan ń bẹ níbẹ̀ tí ń gbalẹ̀ lọ́wọ́ onílé kiri ìdí ìrókò ní bàdágìrì lẹ́kọ̀ọ́ wọ́n fẹjọ́ baálẹ̀ kan sùn wá tí ń gbalẹ̀ àsìkò ọ̀rọ̀ ń bọ̀. ajagun gbalẹ̀ rẹ ni. gbogbo alágbára ẹ jẹ́ ronú ọjọ́ àti sùn kẹ́ jáwọ́ lápò ìwà ìbàjẹ́ tí ọ̀yọ́ kẹ́ lọ gbómi ìwà rere kaná gbogbo èmi ni mo lò ní èmi ni mo lọ́lá èmi ní bẹ́ẹ̀ tí kálukú yan àwọn ajúnilọ ànádà àwọn ajúnilọ èsì ńkọ́ ipá ti pin ayan wọn ti gbẹ̀yìn lélẹ̀ bọ́bá wa lẹ́ni tí ń fapá jánu ẹ pé kó wá pè mí lẹ́jọ́ pàkúté olúwa lónítọ̀hún padà wá kó sí ẹni tó bá kó sí pápẹ́ ọlọ́run ẹ̀dá kankan ò lè gbarú wọn. bẹ́ẹ̀ni. pàkúté ayé nímú ọmọ ènìyàn tọmọ ènìyàn jàjàbọ́ ẹni tó bá kó sí pápẹ́ olúwa kì í yè. Ojo Awogbemi máyégún akéwì oòdùà òkìrìkìrì ìmbìtì jẹ́mọ́ láyà bí àrá sísán èmi ò bẹ̀rù nílé orin bí mo bá ń sòdodo nọ́mbà mi rèé 08039106465 ẹ lọ subscribe sí Ojo Awogbemi kábíyèsí TV lórí YouTube ẹ ṣé púpọ̀ ká gbọ́ra láyọ̀ ká pàdé ayọ̀ mo tún padà bọ̀.